ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ káàárọ̀, ẹ káàsán o. Ó tún ti ṣẹlẹ̀. Àwọn aráabí tún ti gbé ìwà wèrè wọn jáde o. Bẹ́ẹ̀ ni, ní ìpínlẹ̀ Kwara, ó ti dogun, ó ti dìjà o. Ẹ wá wo bí wọ́n ṣe kọlu community. Odidi àdúgbò kan, ìlú kan ni àwọn aráabí kọlù tó dẹ̀ jẹ́ pé wọ́n tún wọ ààfin o. Wọ́n wọ ààfin. Síbẹ̀ lẹ́yìn tí wọ́n tún wọ ààfin tán, wọ́n tún pa àwọn ẹ̀yin èèyàn wa. Ṣé bá ṣe máa wò rèé tá káwọ́ lẹ́rọ̀ tí a ò ní rí nǹkan kan sọ? Bẹ́ẹ̀ ni, ṣé bá ṣe máa wò rèé tá káwọ́ lẹ́rọ̀ tá ní rí nǹkan kan sọ? Ẹ̀yin náà tí wò wá táwọn aráabí tún wù sí ní ààfin ọba. Kí àwọn agbésùnmọ̀mí wọ ààfin ọba. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ìṣẹ̀lẹ̀ ní ọjọ́ Sátidé, ìrọ̀lẹ́ Sátidé, níbi tí odidi gìrìgìrì àti jìnnìjìnnì tó ti bá àwọn àdúgbò yìí látàrí pé àwọn agbébọn ni o. Wọ́n tún wọ agbègbè Ṣàgbẹ́ community ní Ìfẹ́lódùn local government area of Kwara state. Wọ́n ti wọ agbègbè Ṣàgbẹ́. Tẹ́ ẹ bá dé gbàgbé, ṣé mọ̀ pé Ìfẹ́lódùn yìí ni wọ́n ti fẹ́ sọ di base. Ẹ jẹ́ kí n fún yín ní ètì kan. Mo notice kinní kan nípa àwọn agbésùnmọ̀mí. Ibikíbi tí wọ́n bá ti ṣiṣẹ́ láabi, tí wọ́n bá ti wá raid, ẹ lọ watch ibẹ̀ yẹn. Táwọn èèyàn bá ti wá ń pariwo, tó ń ṣe gbogbo ẹ̀, tó ń pariwo, bóyá wọ́n pariwo lórí social media, ẹ tún lọ fún wọn. Wọ́n lè fún wọn láyè bíi oṣù kan àbóṣù méjì. Tó bá tún yá, wọ́n á tún wọlé ibẹ̀. The same spot yẹn náà ni wọ́n á tún wá. The same place yẹn náà ni wọ́n á tún ti wá ṣiṣẹ́ láabi. Wọ́n lè tún wá ṣe kó tún wá upgrade. Wọ́n lè ṣe bẹ́ẹ̀ gan. Wọ́n lè fẹ́ gborí adé gan, kó gbé adé mọ́. But àwa Nàìjíríà, ká sọ pé àwa ìjọba Nàìjíríà wa, wọn ò wó bẹ̀. Ibi tó ti wá yẹn, tó ti bàjẹ́ yẹn, tó ó yẹ kó dúró bẹ́ẹ̀, kó má ti bẹ̀ dára, torí pé wọ́n á sì padà wá sí bẹ̀bẹ̀ irọ́. Wọn ò ní ṣe. Ẹ̀yin náà wò, wọ́n ti wọ Ṣàgbẹ́ community ní Ìfẹ́lódùn local government area of Kwara state, níbi tí wọ́n ti ń pa àwọn èèyàn bẹ́ẹ̀, tí wọ́n dẹ̀ jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbé. Látàrí ibẹ̀, wọ́n máa wọ ààfin o. Wọ́n wọ ààfin agbègbè yìí. Agbègbè ìlú náà, wọ́n wọ ààfin bẹ́ẹ̀. Wọ́n ṣiṣẹ́ láabi ìyẹn ní agbègbè yìí. Ẹ̀yin náà rí, wọ́n tún ṣiṣẹ́ títí wọ́n tún wọ ààfin. Ṣẹlẹ̀ ní ọjọ́ Sátidé ní o. Débi pé gbogbo àwọn ará àdúgbò oníkálukú ti di ìgbẹ́ àfẹ́wé, àbí oníkálukú ti jápa. Gẹ́gẹ́ bí ìròyìn tó kàn wá lọ́wọ́ pé wọ́n pa àwọn èèyàn sójúbọ yẹn. Lẹ́yìn náà, wọ́n tún wá jí àwọn kan gbé. Ṣẹ́rí, wọ́n pa àwọn èèyàn sójúbọ yẹn. Lẹ́yìn náà, wọ́n tún wá jí àwọn kan gbé. Àbẹ́ẹ̀rí, kẹ́ ẹ lè mọ̀ pé wọ́n ṣèṣe pé ó dá àwọn lójú. Nǹkan tó bá wù àwọn làwọn lè ṣe. Bẹ́ẹ̀ ni, àrà tó bá wù wọ́n ni wọ́n lè dá. Ẹ̀yin náà rí, nígbà tí wọ́n pa àwọn kan tó tún wá jí àwọn kan gbé. Síbẹ̀ ìjọba wọn ò rí nǹkan kan ṣe sí. Yorùbá, ẹ jẹ́ á ronú o. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ á ronú. Ẹ wo, ẹ ti jẹ́ á tẹ̀síwájú. According to the source, àwọn èèyàn kú gan o. Bẹ́ẹ̀ ni, fún bí wákàtí tó fi ṣiṣẹ́ yẹn, wọ́n dẹ̀ pe àwọn ẹlẹ́ṣọ́ ààbò. Ṣùgbọ́n tá ń fẹ́ kú, kò sẹ́ni tó mórí síta lórí àtàrí ẹ̀. Àwọn ẹlẹ́ṣọ́ ààbò gan ò lè mórí síta. Wọ́n dẹ̀ ròyìn pé àwọn agbésùnmọ̀mí pọ̀ níye tí wọ́n ya wọnú ìlú náà. Wọ́n ní àwọn agbésùnmọ̀mí wọ́n pọ̀ níye. Wọ́n kúrò ní Kèrèmí, wọ́n kúrò ní kékeré. Ẹ wò, wọ́n ní wọ́n ya wọnú ìlú náà ni o. Ìyẹn nìkan tún kọ́. Ẹ tún jẹ́ kí n gbé yín débẹ̀. Ṣùgbọ́n wọ́n ní lẹ́yìn tí wọ́n ṣe tán ni wọ́n gba ààfin Oníṣàgbẹ́ lọ. Bẹ́ẹ̀ ni,
wọ́n gba ààfin bẹ́ẹ̀ lọ ààfin yẹn gan-an níbẹ̀ ni wọ́n ti wá mú ààfin yẹn gan mo fẹ́ sọ pé bóyá ààfin gan torí ààfin gan ló ṣe wá wá ẹ máa gbọ́ wọ́n ní targeting the monarch or member of his household kódà wọ́n target kábíyèsí àtàwọn ilé ẹ̀ ni wọ́n target orí adé àti àwọn èèyàn tí ó gbé bẹ́ẹ̀ wọ́n target orí adé àtàwọn èèyàn tó gbé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n orí bá bàbá ṣe o wọn ò rí anybody kó meanwhile the number of casualty and adopted residents could not be immediately confirmed tó sì mọ̀ pé wọn ò lè sọ pàtó iye àwọn èèyàn tí àwọn wèrè kó níbẹ̀ yẹn wọn ò lè sọ pàtó iye èèyàn táwọn èèyàn yìí kó ọmọ Yorùbá ṣé bá dẹ̀ ṣe máa wò rèé ẹ wo Yorùbá nation la fẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ jẹ́ ká tẹ̀síṣẹ́ àwọn èèyàn ọjà gbọ̀n tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ nìkan jẹ́ pé Ọlọ́run bóun ṣe o òun ò ṣe mùsùlùmí kí ni túmọ̀ ẹ̀ tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ sọ ẹ tún já ká tẹ̀síṣẹ́ ẹlòmíràn ìmíràn jẹ́ kó yé mi ó ní ṣé o fẹ́ gbọ́ Mr. Man if it pain you that they refer to the criminals as Muslim it means Muslims should what to caution themselves or they should go and caution them tá ń fẹ́ súnmọ́ bẹ́ẹ̀ ẹ jọ ṣé wọ́n ń ṣe mùsùlùmí lóòótọ́ ni ẹ̀sìn yìí náà lọ́ fi bójú tó fi wá gbà wá ẹ wo bó ṣe múra náà ṣé wọ́n gbé báìbù dání ni wọ́n gbé bíbélì dání ìwà wèrè náà ni wọ́n ṣe títí tí wọ́n fi ń gbalẹ̀ wá ẹja tún ka àtẹ̀jíṣẹ́ lómìnà bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé mi ó ní ọmọ Yorùbá kò ní dà pé kò ṣe àwọn Fúlàní nìkan ni wọ́n ṣiṣẹ́ yìí o àwọn ará ìta náà ń bẹ́ẹ̀ ni ẹ wo èmi ìbá ní ọ̀nà tó ní kálukú bá mọ̀ ní kó ní kálukú tọ̀ tó túmọ̀ sí pé ọ̀nà ìlànà tàbí ìṣẹ̀ṣe tá a bá ní kó ní kálukú wa ó tọ̀ ká fi ja ogun yìí ẹ wo ẹ̀yin àmì bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún torí ẹ̀ la ṣe ń pariwo pé ẹjẹ́ àgbàlẹ̀ wa àwọn alálẹ̀ ti wà lẹ́yìn wa àwọn alálẹ̀ ti wà ní pé ká bọ́ bẹ́ẹ̀ nìkan ní ẹjẹ́ àsòótọ́ our government is not ready to capture these Fulanis wọn ò ṣetán láti mú wọn ìgbà tó jẹ́ pé àwọn olówó gbà lọ́wọ́ wọn ẹ wo ẹ bá mi bó o kó lọ fà ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ̀jọ́ ẹjọ́ yàwó èèyàn lọ́tún lọ́sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ a máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣe ni atẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀ náà o gbogbo ẹni tó ní àwòrán ó máa láwòrán dé bá God bless Yorùbá nation Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi la fi ń kí n pé ó dàbọ̀.